kúrò ní adéfisán. èèlò ló náà máa fún yín. mi ìbéèrè £1 kankan ní ọwọ́ ẹ̀ ṣùgbọ́n ó ní àwọn tó bá fẹ́ ṣe tábà gbọ́n máa sùn sí hòtẹ́ẹ̀lì pé tó lóbìnrin àtìgbà tí wàhálà yẹn ti ṣẹlẹ̀ sí ọkọ wọn pé ní hòtẹ́ẹ̀lì ni wọ́n ń gbé gbogbo ẹ̀ náà dẹ̀ ni mo pe ìyá yẹn náà tí mo ṣàlàyé fún láti òkè délẹ̀ tí mo dẹ̀ sọ pé nọ́mbà yìí ni mo fi rẹ́gísítà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé wọ́n á fi gẹ́ẹ̀tì mi lẹ́nu ìwé rẹ́gísítà nọ́mbà mi nìyẹn tí bá bẹ́ẹ̀ ṣiṣẹ́ mi lè mú rẹ́gísítà nọ́mbà mi kí n máa fi pe èèyàn láíláí mo sọ fún wọn bẹ́ẹ̀ rẹ́gísítà nọ́mbà mi òun ni mo fi pè wọ́n wọ́n dẹ̀ béèrè agboolé mi níjẹ̀bú Òde mo sọ agboolé mi wọ́n ní sùkúù wo ni mo lọ èmi àti wọ́n jọ sọ̀rọ̀ tó pọ̀ gan lọ́jọ́ yẹn tó fi mí ní ìbéèrè tó pọ̀ lọ́tọ̀ nísìnyí. nígbà tẹ́ fi wà ní Ìjẹ̀bú Òde bẹ́ẹ̀ ni sà. tẹ́ mọ̀ kí ni Larry sọ fún yín pé ó fà á tí òun fi fẹ́ tó fi gbé ọkọ lákọ̀ọ́kọ́ tó tún fẹ́ gbé ẹ̀wọ̀. àlàyé tó ṣe fún mi ní tilẹ̀ ń tọ́lọ̀ ni pé ó ṣàlàyé bí wọ́n ṣe gbé ọkọ. kí ló fà á tán fi gbé ọkọ. kò sọ ìdí fún mi ní tilẹ̀ ní tọ́lọ̀. ṣáà béèrè ìdí. ṣé mi ẹ̀yin náà kọ́. ohun tẹ́mi béèrè ní ọwọ́ ẹ̀ ni pé ìgbà tí ẹ gbé ọkọ tán kí ni ìyá àti ọmọ ṣe ìwọ́n dẹ̀ fi yé mi wípé ẹ fẹ́ dì pẹ̀lú wọn ni èmi náà dẹ̀ fi ṣírò ara mi ìgbà tẹ́ ẹ ti pa bàbá. kí ló sọ pé wọ́n ṣe tán fẹ́ dì pẹ̀lú. kò sọ kankan fún mi ṣùgbọ́n gbà tó máa kọ ìwé tiẹ̀ níbà ó ní wọ́n máa kíkì àwọn ọmọ tó ń ṣiṣẹ́ lábẹ́ wọn ní ìkan gbólóhùn tèmi gbọ́ lẹ́nu ẹ̀ tó kọ nígbà tí ìyá yẹn wá sí bíbà fúnra àwọn tó wá sí bíbà náà di 16 ní November tí wọ́n wá ó sì ọ̀gá tó jẹ́ ọ̀gá pátá gan lè ṣẹlẹ́rìí sí wọ́n jọ pé wá dúró báyìí ni àti ìyàwó ẹ̀yìn náà wọ́n jọ pé wá dúró ni. ẹ ò ṣe sọ fi tó àwọn agbófinró létí ká ní lóòótọ́ ni ẹ fẹ́ ní ẹgbẹ́ pé òkè ẹ fẹ́ kó bá wọn. mi ò fi tó agbófinró ṣùgbọ́n ẹ̀rú bẹ́ẹ̀ mi ìdí tí mo lè fi tó agbófinró ni pé màmá lè ní pè lọ n tẹ sọ fún ìyá yẹn ní tí wọ́n bá pọ̀ ọlọ́pàá ṣe máa yọrí wọ́n wà nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ bá gbọ́ lẹ́nu nǹkan tí màá ti yèyí jọ sọ mo ní tí wọ́n bá pe ọlọ́pàá tí ọlọ́pàá yìí tàbí mo lè ní àjọjú mo ní ẹni tó bá mi sọ̀rọ̀ yìí mi ì mọ ilé ẹ̀ ṣùgbọ́n ẹ́kì mo mọ ẹ́kì ló mú mi mọ̀ mi ì mọ ilé ẹ̀ mi ì mọ ọ̀nà ẹ̀ ṣùgbọ́n ẹ́kì tó mú mi mọ̀ ìgbà táwọn ọlọ́pàá ń bi mí pé báwa ṣe lè rí ẹ́kì mo ní tèmi bá pẹ́kì lórí fóònù pé mo fẹ́ rí wọ́n ní báwọn mo ní ìgbà míì ó lè ládùúgbò gbogbo mo wà kó jẹ́ bóyá bíi Mọ́kọ́lá ó lè mọ̀ bóyá yìí tì súnmọ́ bẹ̀ torí Ìbàdàn ló ń gbé ó lè nà ẹ̀gbọ́n ẹgbẹ́ mi níbi tì yẹn á dẹ̀ wá bá mi ṣùgbọ́n gbà tó ń sọ fún àwọn ọlọ́pàá pé ká lo sísítẹ́ẹ̀mù yẹn àwọn ọlọ́pàá láwọn ò gbà nítorí mo lè fi yẹn kí n fi sá lọ pé àwọn ọmọ ọ̀nà táwọn máa gbà táwọn fi ṣe iṣẹ́ àwọn. ohun tá a gbọ́ ni pé ẹjọ́ ṣe ọpẹ́. mi ì bá ṣe ọpẹ́ mi sí lọ́sùn mo wá níyàwó mi ti lọ sí ṣọ́ọ̀ṣì mo wá níyàwó mi tó lọ sí ṣọ́ọ̀ṣì yẹn pé aago mélòó ló máa dé láago mẹ́jọ omi tó bá ti di láago mẹ́jọ kí n gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fún pé òun kẹ̀kẹ́ kí ìyàwó mi kóun gbọ́ ohun ẹ̀ ni mo ní mo ti gbọ́ gbogbo ìgbà yẹn wọ́n ti mú mi kóun sẹ́ẹ̀ a wà níta èmi àtàwọn ọlọ́pàá àti ọ̀fíìsà tó sìn àti rúkà ok èmi àtàwọn ọlọ́pàá wà níta gbogbo wa àwọn àǹtà jókòó síta wọ́n á ní ìsìnká plan pé kí lorúkọ àwọn ọlọ́pàá mi yẹn wá bèèrè pé kí lorúkọ ìlú ọ̀dọ́ wa mo ní tó bá ti ní ìkejì ara kejì ibẹ̀ ni mo ti wá pe Larry kò wá gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìgbà tí ò wá gbé mo wá pe ẹ́kì wá pè mí padà ìgbà táwọn ọlọ́pàá náà dẹ̀ ni àjọ dúró ní alẹ́ ọjọ́ yẹn mẹ́kì ṣe pè mí padà mo wá ní Larry tó náà mẹ́bàá wọn pè é sí àwọn ló máa pè mí kò pẹ́ náà tí mo pẹ́ kìtàn ni Larry pè mí padà bó ṣe pè mí padà nìyẹn pípẹ́ tó pè mí báwo lẹ mo ní kò sí problem oníṣẹ́ àlàáfíà ni mo ti mọ̀ wà mo lálàáfíà ni ó ní kí n gbẹ́rọ ìbánisọ̀rọ̀ fún ìyàwó mi kún kí ìyàwó mi lọ mo dẹ̀ gbẹ́rọ ìbánisọ̀rọ̀ yẹn fún ìkan nínú àwọn ọ́físà obìnrin ìyẹn ṣe bí ìyàwó mi ìyẹn náà wọ́n wá kíra wọ́n jọ sọ̀rọ̀ ẹ̀kọ́jọ́ mẹ́ta kìíní kan ìgbà tó wá yá tí mo wá gba fóònù tí mo gbóhùn sọ̀rọ̀ tẹ́kí náà pé ọlọ́pàá wọn balẹ̀ sí pé ọ̀dọ̀ mi wà safe pé kò sí problem kankan àwọn ọ̀dọ̀ pé bíbá ilé mi wà gbà tó ṣàyà tó di èmi wà nínú cell wọ́n wá gbé mi jáde ní on the 14 gbà tó wá gbé mi jáde ọ́fíìsà Sayid wá gbé mi jáde ok àwọn lọ́wọ́ gbé mi jáde ọ́fíìsà kan lọ́wọ́ gbé mi jáde wọ́n gbé mi lọ sí ọ́fíìsì
anti-kidnapping láti má dẹ̀ débẹ̀ mo bá rí Larry ní ọ́fíìsì ọ̀gá IPO bó dẹ̀ ṣe rí mi ló wà ṣọ́ ọ̀gá wa bí mi pé ṣé o mọ ẹni ó lóun mọ̀ mi. wọ́n ti mú Larry nígbà tí wọ́n fi ń bá ẹ̀ wọ́n ṣẹ̀ mú lọ́jọ́ yẹn ní on the 14 ní November yìí wọ́n wá mú mi lọ síbẹ̀ àjẹjọ́ mo jẹ́ sọ pé mo mọ̀ wọ́n dẹ̀ ní kí n ṣàlàyé tí mo ṣe mo jẹ́ tán láyé yẹn náà ṣe kò jẹ́ bí. báwo ló ṣe jẹ́ èyí ni Larry yìí bá sọ̀rọ̀ pé wọ́n fẹ́ kidnap ìyá àtọmọ. ìbéèrè tẹ béèrè yẹn dà ìgbà tó sọ fún mi mo bí pé àwọn tẹ́ ẹ lò ní àkọ́kọ́ níbo lọ wà ó ní kí n gbàgbé nípa ẹ̀ ó ní àwọn ṣáà mọ̀kàn táwọn ń ṣe Ọlọ́run tó máa mú wọn ni torí tẹ́bí ò bá sọ fún yéèyàn sí tí mo silent tí mi sọ kọ́kọ́ jáde bí nǹkan tó máa ṣe bó ṣe. àjọṣe olè yẹn àti Larry. èmi àti òjò ní àjọṣe kankan rí ní ayé àti ọ̀run. nígbà tẹ́ ti jọ mọ́ra nígbà tẹ́ orí ọwọ́ wo lẹ fi jọ mọ́ra tẹ́lẹ̀. ẹ́kì ni mo ti mọ̀ tẹ́lẹ̀ mo mọ ẹ́kì yẹn tú ọ̀rẹ́ mi tó ní àwọn tó máa ń fi lé ń ṣe àyà tó máa fi lé rent ẹ́kì ni mo mọ̀ dáadáa. ọdún tí mo ti rí sí ojú mi báyìí mi ì bá ṣe kankan. ìgbà ní ìṣẹ̀lẹ̀ tọkọ wáyé. èmi ò mọ̀ gbà tó wáyé kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ 2015 mo ti rí last wọ́n dẹ̀ ti bí wálé ní ibì kan tó sọ pé 2015 láti jọ ríra báyẹ̀kẹ́ ríra ní September yìí ni 2015 mo ti fojú mi kan gbẹ̀yìn mi ìgbà yẹn láti fojú kanra gbẹ̀yìn tí mo ti fojú mi rí mo ẹ̀ṣẹ̀ rí ní September lọ́dún yìí. sọ kí lẹ retí látọ̀dọ̀ ìjọba. sá. kí lẹ retí látọ̀dọ̀ ìjọba. tí mo retí. kọ́ tún mi sílẹ̀ ni toróde lèmi ṣe torí mi ṣe kà torí mi ni mo fi tó obìnrin yẹn létí ṣe bí ọ̀rọ̀ tí mo fi tó obìnrin yẹn létí òun lọ fi mú àdírẹ́sì tó fi wá mú mi nínú ilé mi kálíbì ò sọ fún madam tí mo dákẹ́ ẹnu bẹ́ẹ̀ tí kò wá lọ ṣẹlẹ̀ kí ni mo fẹ́ sọ tó bá padà sọ pé wọ́n mú pé ó sọ fún mi pé mi sọ. ṣé ilẹ̀ júwe àdírẹ́sì yín fún. èmi ni mo sọ fún wọn pé kan register number mi MTN mi pé wọ́n á rí àdírẹ́sì ibẹ̀ pípẹ́ ni mo gbé ní Ọ̀ṣun state ó wà nínú conversation wa kọ́lọ̀ ní lọ́dọ̀ madam complete ohun tẹ́mi sọ lèmi sọ fún madam mi ẹ̀yẹn madam dẹ̀ ṣe wà láyé wọ́n dẹ̀ ṣe lè gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nǹkan tí mo bá wọn sọ gbogbo ẹ̀ ní ọmọ agbọ́n bẹ̀. wọ́n jẹ́ bá mi jiyàn pé èmi ni gbé kátó wá dé Ifẹ̀ wọ́n wá play gbogbo kíní conversation lèmi àti yèyé ṣe jọ sọ̀rọ̀ wọ́n play gbogbo ẹ̀ fún mi wọ́n ní kéésì àwọn wa mú mi fún lélẹ̀ mo ní kéésì àwọn wa mú mi fún lélẹ̀ mo lóore ni mo ṣe tí n bá gbọ́ kíní tí mi bá sọ báwo lẹ ṣe fẹ́ mọ̀ pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ àbí tí n bá mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo fi àdírẹ́sì lé mi sí wọ́n lè fẹ́ mọ ilé mi wọ́n lè tẹ̀lé sọ̀nà ọ̀rọ̀ tó ń rò ní ó dìgbà tá a bá dé ibi tá à ń lọ Adébàdàn mo tẹ̀rọ bóyá ìgbà tí kidnapping office là ń lọ nìbàdàn mo rí pa tó kọjá Dùgbẹ̀ lẹ́sẹ̀ wá yé mi pé Abẹ́òkúta ni à ń bọ̀ wọ́n dẹ̀ gbé mi dé Abẹ́òkúta ní òru ọjọ́ yẹn wọ́n fi mí sínú cell 2 pé kí n wà níbẹ̀ àtó di ọjọ́ kejì wọ́n pè mí bọ́ síta wọ́n mú mi lọ sí ọ́fíìsì wọn wọ́n wá bi mí pé ìdí táwọn ṣe gbé mi lélẹ̀ pé ìsìn mo ti sọ ọ̀rọ̀ pé ṣùgbọ́n táwọn bá ti rí Larry mú ìyẹn kíní ló sọ bẹ́ẹ̀ ọ̀gá Délé Ṣítù pé táwọn bá ti rí Larry mú pé kankan tó lè jọ mí nínú ọ̀rọ̀ yìí ni pé káwọn rí ẹ tó jẹ́ Larry yẹn mú mo ní lágbára Ọlọ́run ẹ máa rí mú mo ní nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ni pé torí nǹkan tí mo sọ fún ọlọ́pàá lè jẹ́rìí sí mọ́tò mo ló yẹ kẹ́ ẹ pè mí gbà tí yèyé ti pè mí wọ́n ní ṣé táwọn bá pè mí ṣé ni máa wá mo ní kí ni mo fẹ́ sá fún wọ́n ní nǹkan táwọn sọ fún mi ni pé táwọn bá ti rí mú èmi ni mo máa jẹ ìyà tó wà ní díẹ̀ mo ní wẹ̀ lágbára Ọlọ́run mi ì mọ́wọ́ mẹsẹ̀ mo ṣoore ni mo dẹ̀ nígbàgbọ́ pé mi ì ní jẹ́ ìyà tó wà ní ibẹ̀ láti ibẹ̀ wọ́n ní kí n kọ ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ṣe jẹ́ ó ṣe mo lè kọ mo ní mo lè kọ mo kọ statement everything gbogbo ìgbà yẹn wọn wá pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi Larry ìgbà tó yá mo rò bí wọ́n gbé ìyàwó ẹ̀ kọ́ tó gbé ìyàwó ẹ̀ ó ń pè ní bíbá táwọn ọlọ́pàá máa gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọjọ́ kan ló pè níbi ọ̀gá Délé Ṣítù yẹn wá pé ó pè mí pé kí n wo miss call pé almost 30 miss call pé ẹ́kì náà ti pè mí àwa bọ́ sọ́fíìsì kan ní bíbá àwa ti gbogbo window mo wá pé òun padà kó gbé mo wá pé ẹ́kì wá gbé ẹ́kì wá ní kí ló ṣẹlẹ̀ ẹ̀gbọ́n àyà wọn dẹ̀ ẹ̀ ń jáde àbá wa à ń pè yẹn ẹ̀gbẹ́ fóònù mo ní kó má bínú pé jẹnẹrétọ̀ mi ti bàjẹ́
ẹni tí mo jẹ́ ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ mi fún kó bá mi charge mo gbé sí silent kó má lè pariwo ìgbà tílẹ̀ mọ́ ló tó gbé fóònù wá fún mi mo dẹ̀ rí miss call ẹ̀yin méjèèjì ní orí fóònù. police station lè ti sọ bẹ́ẹ̀. police station mo ti sọ àwọn ọmọ ọlọ́pàá ti mú mi mo á ní mo rí miss call nítorí ẹ̀ ni mo ṣe organize àwọn OPC sí hòtẹ́ẹ̀lì yẹn bí Larry ṣe pè mí nìyẹn ló bá pè mí padà pé hello bàbá pé nǹkan kan ṣẹlẹ̀ mo ní kí ló ń ṣẹlẹ̀ ó ní bẹ́ẹ̀ pé ó làbẹ́ bá anybody sọ̀rọ̀ mo ní ní ìbẹ́ nìkan kan sọ̀rọ̀ ó ní kankan tí ń ṣẹlẹ̀ nínú hòtẹ́ẹ̀lì ó nítorí òun sọ fún mi tẹ́lẹ̀ pé òun ní insider níbẹ̀ tó ń bóun ṣiṣẹ́ nítorí madam yẹn ti ń kó àwọn OPC vigilante ó ti ń kó ogun ọjọ́ bóyá ó ti mọ̀ bóyá nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ mo lè mi ò sọ kankan fún madam kò jáláyé tí èmi ṣe fún mo wà lé ní ọ̀ndì bẹ́ẹ̀ àtọ́jọ́ yẹn náà ọ̀dọ̀ mi ni mo wà lọ́sùn state ó kẹ́ di ọ̀ndì 26 ni àwọn ọmọ mi kò sí iná nepa àlọ́ra petrol ní pé káwọn kankan lórí kébù tá máa wo program kan ní 8 to 10 àti tan generator ó kù bí 5 minutes ó kù bí ìṣẹ́jú márùn-ún tí a fẹ́ wo program yẹn ní àwọn ọmọ ní ẹnìkan kan ilẹ̀kùn mo lókè mo ní kò sí problem ta ló ń kan ilẹ̀kùn wọ́n ní adébáwo ẹ lọ sílẹ̀kùn àwọn láwọn lè ṣe bẹ́ẹ̀ lè ṣe bọ́ta tí èmi lọ ṣí ilẹ̀kùn nìyẹn àti mo dẹ̀ ṣí ilẹ̀kùn mo kẹ̀ rí pé lójijì ó di àwọn ọlọ́pàá tí wọ́n dé pé mo wà ní under arrest kí ni mo ṣe wọ́n ṣàní kí n mú ọwọ́ mi sí ẹ̀yìn mo dẹ̀ mọ́ ọwọ́ mi sẹ́yìn wọ́n dẹ̀ fi handcuff sí mi ní ọwọ́ nígbà tó dé arrest mi tó fa handcuff sí mi lọ́wọ́ mo ní plasma television tí à ń wò wọ́n gbé television mi wọ́n béèrè receipt wọ́n gba receipt lọ́wọ́ ìyàwó mi wọ́n arrest mi àti television mi wọ́n gbé mi sínú mọ́tò mo wá ní kán ní sùúrù ìyàwó mi wà lẹ́kùnlé àtàwọn ọmọ mi ní Ìkejì Arákejì ní Ọ̀ṣun state bẹ́ẹ̀ tí mo gbé kankan ibẹ̀ lọ́ọ́ ti arrest mi mo wá pé mo ní kán ní sùúrù kọ́ máa tí ì gbé gbẹ̀lẹ́gbẹ̀ ọkàn kọ́ jẹ́ káwọn ọmọ mi lọ pé ìyàwó mi wà tọ́ yìí ọmọ mi obìnrin àgbà wọ́n wà ní ẹ̀kúlé wọ́n ṣàmọ́ ẹ tí ó wá gbé mi bí wọ́n ṣe pé ìyàwó mi dé nìyẹn àti first daughter mi ẹ̀ bá ní ẹjọ́ láti ìbò ṣé ndla ní àbíta ni wọ́n lọ́lọ́pàá láwọn wọ́n ní Ọ̀ṣun state ní àwọn ti wá wọ́n dẹ̀ ṣe gbé mi sínú mọ́tò nìyẹn tó gbé tẹlifíṣàn plasma mi náà sínú mọ́tò ìgbà tá a wá ń lọ nínú mọ́tò mo wá wò pé ká ní Ọ̀ṣun lọ ti wá ó yẹ ká ti yà ní Iléṣà ká máa lọ sí Òṣogbo mo ní pé mọ́tò yẹn ò yà pé ọ̀nà Ìbàdàn la face wọ́n dẹ̀ ṣe handcuff mi lọ́wọ́ sẹ́yìn kí ní yẹn ń dùn mí gan bẹ̀rẹ̀ sí sunkún pé ẹjọ́ tó lọ náà. epo kan wọ̀n mí naipo ó láwọn lọ ní ilé epo yìí ó lọ́jà ní property káàkiri kó mọ ibi tí gbogbo property wọn wà wọ́n á ní báwo ni pé ká ṣe ṣe ó lé mi ni ó kù sí lọ́wọ́ nígbà tí ó jẹ́ pé àwọn tóun fẹ́ lò èmi ti pè òun ti bá wọn sọ̀rọ̀ pé ṣùgbọ́n bó ṣe ń suspect ẹni tí mo gbé fóun fún pé kì í ṣe àwọn tó máa ń ṣiṣẹ́ yẹn pé torí èdè Yorùbá nílé ń sọ lẹ́nu Yorùbá dẹ̀ dùn ní ẹnu ẹ̀ pé Yorùbá kò lọ lẹ́nu ẹ̀ ó ṣàṣọ gbogbo ẹ̀ ó ṣàfún mi ní 5,000 naira pé kí n fi wọ mọ́tò sí ọ̀dọ̀ mi èmi dẹ̀ mọ ọkọ̀ tí máa ṣe nínú mi ìgbà tó di on the 27th mo pe Ijebu Ode lọ mo pe ọ̀rẹ́ mi kan Babátúndé Yunisa Salami mo ní kó jọ ó máa ṣe ìrànlọ́wọ́ kan fún mi mo ní ìrànlọ́wọ́ tó máa ṣe fún mi ni pé ó máa bá mi lọ sí rolakhotel ní reception á lọ gba nọ́mbà receptionist yẹn á bá mi gbà ìyẹn ní kí ló dé mo ní kó má wọrí pé àwọn kan fẹ́ lodge sínú hòtẹ́ẹ̀ yẹn ni ìgbà tó dẹ̀ yà ó ti bí yẹn ó pè mí ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n náà di 27 yẹn pé òun ti gba nọ́mbà yẹn commentary card hòtẹ́ẹ̀ yẹn kó máa send ẹ̀ sórí WhatsApp mi ìgbà tó máa send ẹ̀ adé ló send yìí kíní commentary card yẹn ìgbà tó dẹ̀ send yẹn òun kò sí problem ìgbà tó wá wò pé tí bá ní kí n máa pe madam yìí ní alẹ́ kò make sense ìyàwó oníyàwó kí wọ́n máa pè wọ́n ní alẹ́ ìgbà tó di ọjọ́ kejìdínlọ́gbọ̀n ní on the 28th ní àárọ̀ mo wá pe reception yẹn lọ fúnra mi
ìgbà tí mo wá pè obìnrin tó gbé fóònù mo ní kó jọ kó máa gbé fóònù fún madam pé mo fẹ́ bá wọn sọ̀rọ̀ ni ó ní nínú òfin tó wà lótẹ́ẹ̀lì òun ò lẹ́tọ̀ọ́ láti gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ fún wọn mo ní kó gbé lọ pé torí nǹkan tí mo fẹ́ sọ fún wọn pé it's between life and death wá lókè òun ti gbọ́ bó ṣe gbé fóònù yẹn lọ nìyẹn kò tó bí ìṣẹ́jú méjì ni gẹ́yẹn pè mí padà ó lóun ti sọ fún madam ó ní madam máa pè mí sínsìn bó tẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ tó hang up bí madam ṣe pè mí nìyẹn wọ́n ní èmi ni Mr. Debo mo ní bẹ́ẹ̀ mo lé mi ni mo ní oore mo fẹ́ ṣe o kó má jẹ́ kó di bí mọ́ mi lọ́wọ́ o torí ẹnìkan ló pè mí mo dẹ̀ ti rí ti pẹ́ ó láwọn ti pọkọ yín ó lóun fẹ́ pa yín àtọmọ yín ó dẹ̀ ti fi fọ́tò ọmọ yín wọ̀n mí lórí ní challenge ló wà mo dé challenge ní èrè ẹ ó wá ní kí n máa bọ̀ ní ìyànà adé ọ̀yọ́ pé mọ́tòsáìkù máṣíìnì ní kí n gùn pé kí n má wọ mọ́tò pé torí wàá lè rí mi ìgbà tí mo dẹ̀ wọ mo gbé mọ́tòsáìkù yẹn Bajaj pé kó gbé mi lọ sí ring road ní adé ọ̀yọ́ hospital road bàjẹ́ ṣe tán lórí ring road ẹ̀ ta tán sọ́nà ìyànà adé ọ̀yọ́ mo kẹ̀rí pé fóònù mi ring ni bí fóònù mi ṣe ring ló ní kí n wo islander tó wà wájú kí n sọ̀kalẹ̀ ní ẹ̀yìn islander yẹn mo dẹ̀ sọ̀kalẹ̀ ní ẹ̀yìn islander yẹn mo dẹ̀ ṣe sọ̀kalẹ̀ lẹ́yìn islander yẹn mo wọnú mọ́tò mo kí òun náà kí mi àjọ kíra ló bá ní òun fẹ́ jẹun èmi náà kò jẹun ìtókò ní jẹ́ ká jọ jẹun àjẹjẹ àmọ́là ní búkà yẹn báyé jẹ àmọ́là tán ní búkà yẹn àwọnú mọ́tò oníjẹ̀bú ya Ijebu Ode ni à ń lọ bàjẹ́ṣe wọnú mọ́tò ló bá bẹ̀rẹ̀ àlàyé ọ̀rọ̀ pé iṣẹ́ tá a fẹ́ ṣe yìí o kò gbọ́dọ̀ lú o mo lókè ó nítorí bàbá tó ń pè ní Rolak yẹn àkọ́kọ́ tí máa gbórúkọ yẹn rí láyé tí mi nìyẹn mi gbọ́ rí ó sọ bó ṣe pa bàbá yẹn bí wọ́n ṣe gba owó ó nígbà tí wọ́n náà máa gbé owó wá ó náà ní kí wọ́n máa involve ọlọ́pàá ó náà involve ọlọ́pàá ó ní àwọn wa ní kó dá owó yẹn padà pé kí ọ̀rẹ́ bàbá yẹn kan kó gbé owó yẹn wá olóòrẹ́ bàbá yẹn ló wá padà gbé owó yẹn wá ó nítorí máa yẹn ṣagídí wọ́n ní kó máa involve ọlọ́pàá ni wọ́n ṣe pa. èlò ló pe owó yẹn. kò sóye owó tí wọ́n gbà fún mi àlàyé tó ṣe fún mi ni mò ń ṣe fún yín ó ní bí wọ́n ṣe pa máa yẹn nìyẹn ara mi ṣe sí i olókè kí la fẹ́ ṣe sí i wọ́n náà fẹ́ pa ìyàwó ẹ̀ àtọmọ mo dákẹ́ ní ìsọ̀kan ó ní fídíò lọ́jọ́ kan tí òun ń lọ lọ́nà Ìjẹ̀bú yẹn náà ní bá ṣe ń lọ ló sọ ó ló kẹ́ rókù kan títì bóun nìkan lòun drive ó ní bó ṣe sáré lọ wo òkú yẹn nìyẹn pé kó má jẹ márùn-ún yẹn ní onígbà tó ń wo òkú yẹn òun ní pé kì í ṣe máa yẹn ó ṣàlùkù mi dé Ìjẹ̀bú Òde ní on the 26 ní ọjọ́ kẹrìndínlógún oṣù kẹsàn-án ó gbé mi dé Ìjẹ̀bú Òde bàtà dé Ìjẹ̀bú Òde a lọ sí rolakhotel yẹn mi débẹ̀rẹ̀ ó yà ní ibi tó ti ń ta ẹran lórí express wọ ẹ̀ ó ní hòtẹ́ẹ̀lì yẹn lélẹ̀ ó ní tóun bá sọ sí hòtẹ́ẹ̀lì yẹn tí kankan bá ṣẹlẹ̀ tó bá rí òun wọ́n á ti mọ̀ pé òun lòun ṣe nǹkan ìgbà tó wá yá ó tún gbé mi lọ sí gbogbo ẹ̀yìn hòtẹ́ẹ̀lì yẹn yíká ó ní bẹ́ẹ̀ lélẹ̀ yìí ó ní mo ti gbọ́ bá ṣe kúrò ń bẹ̀ ó ní.